Sọ ẹ kò jíjẹ́ àsìkò yìí wọ́n ní fídíò sí bẹ́ẹ̀ Yorùbá làwọn báyìí ní Federal High Court Osogbo níbẹ̀ làwọn báyìí níbi tí wọ́n ti ń ṣe ìgbẹ́jọ́ lórí ikú arákùnrin Timothy Adégòkè. High Court State High Court ìlú Òṣogbo níbẹ̀ làwọn báyìí àti ìgbésí kí wọ́n kó àwọn èèyàn wọ́n ti dà. Fún àǹfààní àwọn tó ń darapọ̀ mọ́ wa ìkànnì níbi tí Yorùbá ìlú Òṣogbo la báyìí ibi tí wọ́n ti ṣe ìgbẹ́jọ́ lórí ibi tí ọ̀rọ̀ tó dé lórí ikú tó pa Timothy Adégòkè akẹ́kọ̀ọ́ OAU. Ní báyìí wọ́n ti kó àwọn afurasí náà wọ́n ti kó wọn lọ tí wọ́n ti gbà kí àwọn oníwòyìn bá wọn sọ̀rọ̀ ìyẹn ló fa ìdí tí oníkálukú fi bọ́ sábà láti máa fẹ̀wọ̀ náà pẹ̀lú ó yẹ kán dúró. Ní sábàjì ẹ̀rọ ìyẹn ẹgbẹ́ bá a ṣe ń lórí fọ́nrán yìí àwọn mọ̀lẹ́bí Timothy Adégòkè náà ti parí já. Láti rí Dr. Rahman Adéyẹyìn. Wọ́n sọ síbẹ̀ tí àwọn ọlọ́pàá fúnráyè láti ìtàfíù wọn. Adájọ́ bá ẹ̀bẹ̀ tiẹ̀. Mo kí adájọ́ síbi ọdún ṣe. Mo kí wọn. Mo sọ ẹ̀bẹ̀ tiẹ̀. Orúkọ fún wọn lọ sí ọgbà ẹ̀wọ̀n. Bí àwọn ọlọ́pàá wa Nàìjíríà, ọlọ́pàá Ọ̀ṣun ṣe wọn ò fún wọn láyè láti jẹ́ kí àwọn olórí rí wọn. Ọlọ́pàá ti gbowó ẹni nígbà. Ọlọ́pàá ti gbowó. Ọlọ́pàá ti gbowó. Wọ́n ti gbowó ìlàdé mú yín. Ògbà mú yín. Ilé ìwà mú yín. Ẹni kéde ọmọ yín. Adájọ́ ti tẹ̀ kó kí wọ́n tẹ̀. Wọ́n ní kí wọ́n gbé wọn straight. Bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá wa wọ́n gbé ẹ̀dá lóyún. Ayé ó ti rí parí àtàwọn ọmọ ìwé. Wọ́n gba gáàdì wọn, wọ́n fi tẹ́ wọn lóyún kan. Wọ́n fà wọn. Ìyáde mú wọn. Ọlọ́pàá tó gbé ẹ̀dá lọ. Ẹni kéde ọmọ yín. Ìyá fún yín. Ó ti di ìjàmbá yìí láàrin mọ̀lẹ́bí méjèèjì níbi tá a ti yá àwọn mọ̀lẹ́bí Adédoyin àti mọ̀lẹ́bí Timothy Adégòkè ní ilé ẹjọ́ High Court ti ìlú Òṣogbo níbẹ̀ lára báyìí ta kí ní bí ó ṣe ń lọ wá pé fún wọn níkànnì BBC Yorùbá. Gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n olóògbé ṣe sọ ó ní wọn fún àwọn oníwòyìn ní àyè láti bá àwọn afurasí náà sọ̀rọ̀ tí wọ́n yẹ̀ parí ẹjọ́ ni wọ́n ti kó wọn sí ọkọ̀ wọ́n sì ti kó wọn lọ. Ní báyìí gẹ́gẹ́ ọ̀rọ̀ tí agbẹjọ́rò fún ìjọba sọ
ó ní pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn afurasí náà wọ́n láwọn ní ìṣòro ìdúró kan àtàbí méjì nípa ètò ara wọn tí wọ́n sì ní báyìí wọ́n sì máa kó wọn lọ sínú ọgbà ẹ̀wọ̀n náà kí ẹjọ́ náà tó tẹ̀síwájú. A sì wà ní ilé ẹjọ́ High Court ìlú Òṣogbo 9. Ìpẹ̀jọ́ náà ló bẹ̀rẹ̀ ní aago 9 àárọ̀. Ìbẹ̀rẹ̀ máa ṣe wà tí ó sì di ariwo láàrin mọ̀lẹ́bí méjèèjì. Tẹ́tí rí wọn ni wọ́n sì bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká gbọ́rọ̀. Àwọn ìjábọ̀ látọ̀ ọ̀nà ló fún wọn. Tó a sì wá ń bẹ̀ ká sì máa ń wá sí bí ó ṣe lọ tó di fún ọ̀rìn báyìí. Ṣùgbọ́n ní báyìí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ láti máa lọ sílé wọn.